Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè wa. A dúpẹ́ ọ̀pọ̀ omi ló sàn tó kọjá abẹ́ afárá o. Ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ẹ fi àánú mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. A dúpẹ́ a rí èní ọjọ́ ẹtì. A sì gbàdúrà pé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìdílé wa, nínú ẹbí wa, ní ẹ̀yin Olúwa yóò mú kúrò ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ọkàn àti ara wa ní rere. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ení ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún. Ení ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé ilẹ̀kùn àánú, ilẹ̀kùn àánú. A ó mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá. Ìwé orin Dáfídì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá tí ó kà báyìí: gbogbo ipá Olúwa ni àánú àti òtítọ́ fún irú àwọn tí ó pa májẹ̀mú rẹ̀ àti ẹ̀rí rẹ̀ mọ́. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí ìkẹsàn ẹsẹ̀ ìkáǹdógún tó kà báyìí pé ó wí fún Mósè pé èmi yóò ṣe àánú fún àwọn ẹni tí èmi yóò ṣe àánú fún, èmi yóò sì yọ́nú fún àwọn ẹni tí èmi yóò yọ́nú sí. Èmi yóò ṣe àánú fún àwọn tí èmi yóò ṣe àánú fún, èmi yóò sì yọ́nú sí àwọn tí èmi yóò ṣe yọ́nú sí. Kí Olúwa kó ṣàánú fún wa, kí ó sì yọ́nú sí wa ní orúkọ Jésù. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún. Ilẹ̀kùn àánú tóbi gan. Èyí sì rí bẹ́ẹ̀ látàrí ìfẹ́ Ọlọ́run fún wa tí kò ní ìdíwọ̀n. Ìwé orin Dáfídì orí ìkejìdínláàádọ́fà ó wí pé nítorí tí àánú rẹ tóbi jù lọ àti òtítọ́ rẹ títí dé àwọsánmọ̀. Ilẹ̀kùn àánú tóbi gan débi pé ó lè gba gbogbo ènìyàn nínú ayé yìí. Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ̀wẹ̀, ilẹ̀kùn àánú yìí lè tì lójijì ní ọ̀nà tí ẹnikẹ́ni kò lè ṣe àlàyé. Ilẹ̀kùn àánú lè tì láàárín ìṣẹ́jú àáyá. Ìwé òwe orí ìkọkàndínlọ́gbọ̀n ó wí pé ẹni tí a bá wí tí ó bá warùn kí yóò parun lójijì láìsí àtúnṣe. Ní ọ̀pọ̀ ìgbà nígbà tí ilẹ̀kùn àánú bá gbìyànjú láti tì gbọ̀n, ìfẹ́ Ọlọ́run yóò tú sí i lẹ́ẹ̀kan sí. Ṣùgbọ́n àsìkò kan yóò dé nígbà tí yóò tì tí kò sí ohun kan tí yóò lè ṣí mọ́. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, arábìnrin kan ṣàìsàn. Àwọn dókítà wí pé kò sí ohun tó kù tí àwa lè ṣe fún un mọ́ o. Nítorí náà, àwọn ẹbí rẹ̀ wọ́n gbé wá sọ́dọ̀ mi fún àdúrà. Bí mo ṣe gbé ọwọ́ mi lé lórí, mo ní ìmọ̀lára pé ìfàmì òróró yàn bí òróró gbígbóná sàn láti ọwọ́ mi. Ṣùgbọ́n bí ó ṣe kàn án lórí, ó tún padà lẹ́sẹ̀kẹsẹ̀. Mo béèrè lọ́wọ́ Olúwa, kí ni ìdí rẹ̀? Ó wí pé mo ti ṣàánú fún un, mo sì ti kìlọ̀ fún un ní àìmọye ìgbà, ṣùgbọ́n kò ní gbọ́. Àsìkò tèmi náà nìyí láti kọ̀ láti mú un láradá. Mo súré lọ sí ìdí pẹpẹ, mo sì ké pe Ọlọ́run wípé jọ̀wọ́ Olúwa, ó wípé o kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ o, àti pé àánú rẹ dúró títí láéláé. Jọ̀wọ́ ṣàánú. Mo súré padà lọ bá, mo tún gbé ọwọ́ mi lé e ní orí, ṣùgbọ́n ohun kan náà tún ṣẹlẹ̀. Mo tún súré padà lọ sí orí pẹpẹ,
mo bẹ Ọlọ́run pé kí ó ṣàánú fún, ṣùgbọ́n nígbà tí mo fi máa padà ní ìgbà kẹta tí mo sì dé láti tún gbé ọwọ́ lé e lórí, ó ti kú. Ǹjẹ́ o rántí ìtàn igi tí kò so èso nínú ìwé Lúùkù orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹfà dé ìkẹsàn-án? Ọlọ́run wípé, fún ọdún 3 mo ti yẹ igi yìí wò, mo sì ti ṣe ohun gbogbo tí mo lè ṣe fún un. Síbẹ̀ kò so èso. Màá ké e lulẹ̀. Àánú wípé, fún ní àǹfààní mìíràn, ọdún mìíràn, sì wò ohun tí yóò ṣẹlẹ̀ tí kò bá sì so èso. O lè wá ké e lulẹ̀ wàyí. O kò mọ ìgbà tí àǹfààní rẹ yóò pin o. O kò mọ ìgbà tí wàá dẹ́ṣẹ̀ ìkẹyìn ní tí ilẹ̀kùn àánú yóò fi tì mọ́ o. Yípadà fún Jésù Kristi nísinsìnyí kí ó tó pẹ́ jù. Kókó ọ̀rọ̀: ilẹ̀kùn àánú lè tì ní ìgbàkúgbà. Bẹ̀rẹ̀ sí ní gbé nínú ìwà mímọ́ kí ó má bàa tì mọ́ ọ. Kí o má bàa tì mọ́ ọ. Kí o má bàa kúrò nínú àánú Ọlọ́run. Kí Olúwa kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní oore ọ̀fẹ́ láti mọ̀ wípé àánú la rí gbà, kí a má sì ṣe jẹ́ kí àánú yẹn kí ó lọ lófo. Olúwabùkọ́lá Ayápò ní orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ẹni rere. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.